bí ẹ ṣe ń gbọ́ ìròyìn yìí, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ó lè fìdí ẹ̀ múlẹ̀ fún yín pé àwọn gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ Yorùbá kan wọ́n mà ti ń sá kíjokíjo kiri o. Bẹ́ẹ̀ ni wọ́n ti ń wọ ilé alájò tí wọ́n mọ̀. Àwọn tó gbàgbọ́ nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì wọ́n ti ń gbalé àwọn wòlíì àwọn pásítọ̀ lọ o. Àwọn tó gbàgbọ́ nínú ẹ̀sìn Islam àwọn náà ti ń gbalé àwọn àfáà àtàwọn ṣéèkì ńláńlá lọ. Bẹ́ẹ̀ làwọn tó gbàgbọ́ nínú ẹ̀sìn ìbílẹ̀ àwọn náà ti ń gbalé àwọn aláwo àti àwọn àràbà tó gbówọ́ tó gbóògùn wọ́n ti ń gba ilé wọn lọ o. Kí ló fa èyí? Kò sí nǹkan méjì ju ikú ọ̀wọ̀wọ́, ikú ìbànújẹ́, ikú òjijì tó dàpọ̀ fẹ́ wọ agbo àwọn onítíátà ilẹ̀ Yorùbá lásìkò yìí. Bí ẹ kò bá gbàgbé, inú ọdún tá a wà yìí lásán kò dín ní bí gbajúmọ̀ òṣèré tíátà bíi 6 tó mà ti jáde láyé. Bí ẹ̀yin kò bá gbàgbé, ẹ jẹ́ ká rán yín létí. Ní ọjọ́ kẹsàn-án oṣù kìíní ọdún yìí ní alàgbà Sunday Àkàbí Akínọlá, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Fèyíkọ́gbọ́n, bàbá tó máa ń ṣe fíìmù ní NTA, àyẹn àwọn eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ olójoojúmọ́ tó ń pè ní Fèyíkọ́gbọ́n, ni ló máa kú lọ́jọ́ kẹsàn-án oṣù kìíní ọdún 2023 tá a wà yìí. Kò pẹ́ sígbà náà, lẹ́yìn bíi ọjọ́ bíi 5 kan, ìyẹn ọjọ́ 14 oṣù kìíní ọdún 2023, ìyẹn the 14th of January 2023, ìnìgbàjúmọ̀ òṣèré tíátà míì tó kópa bàbá àjàsíkò nínú àwọn eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ yìí, èèyàn Fẹ́mi Ògúnròǹbí, òun náà máa fò ṣánlẹ̀ tóun náà máa kú lójijì. Àsìkò tí wọ́n tún ń ṣèdárò eléyìí lọ́wọ́, ìnìgbàjúgbajà òṣèré tíátà nì tó máa ń ṣeré olóògùn, ìyẹn alàgbà Òjó Arówóṣafẹ́, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Fádèyí Olóró, bàbá náà máa kú lọ́jọ́ 7 oṣù kẹta ọdún 2023, ìyẹn the 7th of March 2023, lásìkò táwọn òṣèré tíátà tó sì ń ṣèdárò Fádèyí Olóró. Àjálù míì máa tún ṣẹlẹ̀ nígbà tó di ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2023 tá a wà yìí, ìyẹn the 13th of May 2023, alàgbà Adédìgbà Múkáílà, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Aláàfin Ọ̀rọ̀ tó máa ń kópa babaláwo nínú fíìmù, bàbá yìí náà máa tún jáde láyé tó kú lójijì. Èyí tó wá fariwo jù nínú ikú àwọn òṣèré tíátà ilé tó ṣẹlẹ̀ lọ́jọ́ 14 oṣù karùn-ún ọdún yìí, the 14th of May 2023, nígbà tí gbajúgbajà òṣèré tíátà ọmọ bíbí ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun nì ọ̀gbẹ́ni Murphy Àfọlábí tóun náà máa fò ṣánlẹ̀ tó kú lójijì lẹ́ni ọdún 49 49 years of age. Àfi bí ilé pé èyí kò tó, ọjọ́ kejì tí Murphy Àfọlábí kú, ìyún ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2023, the 15th of May 2023, ìnìgbàjúmọ̀ òṣèré tíátà obìnrin nì Wùmí Gold Olúwókandí ìlú náà máa fò ṣánlẹ̀ tó kú lójijì o. Níṣe mà ní ìṣẹ̀lẹ̀ yìí ó mà ti ń kó àwọn gbajúmọ̀ òṣèré tíátà, ó mà ti ń kó wọn sí wàhálà tí wọ́n sì ti ń sáré kiri. Ọ̀kan pàtàkì lára àwọn òṣèré tíátà obìnrin tó lórúkọ púpọ̀ tó bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀, ṣùgbọ́n tó ní ká má forúkọ òun síta nítorí pé òun kò ní fẹ́ bẹ́ẹ̀. Ó ní Yorùbá Tòótọ́, lóòótọ́ tá a bá ní ká wò kò sí ẹni tí kò kú. Báwọn èèyàn ṣe ń kú káàkiri iná ni wọ́n ń kú ní inú òṣèlú àti gbogbo ibikíbi, ṣùgbọ́n nítorí pé àwa lórúkọ ló ṣe dàbí pé tiwa nìkan ni ló pọ̀ jù. Kì í ṣe pé ó pọ̀ jù láàrin wa, ṣùgbọ́n o àwọn bàbá wa ní ikú tó ń pojúgbẹ ẹni òwe ló ń pa fún ni. Kò yẹ káwa náà fọwọ́ kékeré mu nítorí ikú òjijì yìí àti ikú ọ̀wọ̀wọ̀ yìí ó ti fẹ́ pọ̀ jù o. Ní tèmi o, Kìrìsìtẹ́nì lèmi, mo ti súnmọ́ àwọn wòlíì mi Celestia, ìjọ aláṣọ funfun mò ń lọ, mo ti súnmọ́ àwọn olùṣọ́ mi, wọ́n ti ń bá mi ṣe àwọn iṣẹ́ tí mo sì ń gbàdúrà pé káwọn iṣẹ́ náà jẹ́. Gbajúmọ̀ òṣèrékùnrin nì tóun náà bá wa sọ̀rọ̀ tá a forúkọ bo òun láṣìírí, òun náà ní ọ̀nà ìbílẹ̀ ni lòun gbàgbọ́ nú ẹ, tó sì ní òun ti tètè súnmọ́ àwọn àgbà láti tètè ré ikú ọ̀wọ̀wọ̀ kúrò lórí òun lọ́dún yìí. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn gbajúmọ̀ òṣèré tíátà kan jẹ́ ti ń pe àwọn adarí ẹgbẹ́ òṣèré tampan àwọn àgbààgbà wípé ó nílò káwọn kéde ètò àdúrà lọ́nà ìlànà Kìrìsìtẹ́nì àti ti Mùsùlùmí báyìí láti ré ikú òjijì àti ikú ọ̀wọ̀wọ̀ tó ti gba agboolé tíátà kan báyìí. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé eré táwọn òṣèré tíátà kan ń sá kiri báyìí ó ti wá pọ̀ jù, tí wọ́n sì ń fi ẹ̀mí wọn lé Ọlọ́run lọ́wọ́ pé àwọn náà kò gbọdọ̀ kú òjijì tàbí bọ́dún 2023 lọ. Ṣùgbọ́n o, gbajúmọ̀ àgbà òṣèré tíátà kan tó àforúkọ bò láṣìírí tó ń gbé ní ìpínlẹ̀ Èkó tóun náà bá wa sọ̀rọ̀, ó ní Yorùbá Tòótọ́, lóòótọ́ kò ń ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa lójú tèmi o, nítorí pé gbogbo èèyàn ló ń kú. Kódà ní àgbègbè tí mò ń gbé
ní ọdún yìí èèyàn bíi 5 ni ló ti kú láàrin àwọn láńlọ́ọ̀dù tá a jọ wà ládùúgbò. Kò sẹ́ni tó máa gbọ́ nítorí pé àwọn kò gbajúmọ̀ bíi tiwa. Ṣùgbọ́n nǹkan tí mo kàn rí tí mo wòye ni pé ìṣọwọ́ táwọn ọmọ wa àsìkò yìí fi ń wá òkìkí àti agbára ó pọ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ibi tó ti ń sá eré kiri inú wọn ti ṣàgbákò ikú òjijì àti nǹkan tó kọlù wọn. Ṣùgbọ́n à ń bá ogun wọn náà sọ̀rọ̀ kán mú nǹkan jẹ́jẹ́. Lóòótọ́ làwa kò rí mọ́tò tí wọ́n ń lò lásìkò yìí. Lóòótọ́ ló jẹ́ pé àwọn aṣọ àti àwọn nǹkan ìgbàlódé tí wọ́n ń lò àwa kò rí lò. Ṣùgbọ́n ẹ wò wá, àwa sì wà, òkìkí náà wà, bẹ́ẹ̀ là ń gbé ìgbé ayé ìrọ̀rùn. Mo gba àwọn ọmọ wa náà nímọ̀ràn kí wọ́n ṣe ara wọn, kán máa ní ìtẹ́lọ́rùn ní tó bá ń wọlé fún wọn. Ojú ọ̀run tẹ̀yẹ́ fò láì farakanra. Àwa tá a ṣàìwá, òkìkí sì wà látọ̀pọ̀lọpọ̀ ọdún tá a ti ń ṣe fíìmù. Bẹ́ẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ wà. Káwọn náà kẹ́kọ̀ọ́ lára eléyìí, ká má sì sáré kọjá ayé, ká má sì sáré kọjá kẹ̀kẹ́ kọlù mọ́tò. Àdúrà wa ni pé Olúwa Olódùmarè yóò bá wa dá ikú òjijì dúró láàrin àwọn òṣèré tíátà ilẹ̀ Yorùbá àti ti Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ọdún yóò jìnnà síra wọn.